ẹ bá mi dúpẹ́, ẹ bá mi yọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ abiyamọ ayé tó já sí pé yóò mọ̀ wò yín pé orí t'Ọlọ́run bá sí fọ́mọ yìí kò bá sì jọmọ mi. Àbí gbogbo abiyamọ ayé tó wù náà ń retí lọ́dọ̀ Ọlọ́run bá fọ́mọ rẹ̀ kò dúpẹ́ bá mi yọ̀. Wàláì tírà tí mo ṣe tí mo pè ní kashfu sahab al-markum fi sharhi kitab al-falak wa nujum. So títí bàbá Sheikh Adam Abdullahi al-Ilori, wàláhì al-azim Ọlọ́run bá tẹ́wọ́ gbà. Torí àwọn àpẹẹrẹ táàfi sọ pé Ọlọ́run bá tẹ́wọ́ gbà tírà yìí, wàláhì mo rí. Nínú àpẹẹrẹ tí mo kọ́kọ́ rí ni pé Ọlọ́run bá ṣe ó mú bàbá Sheikh Adam pàdé mi lójú oorun. Tí ó yìí ṣe pé ìpàdé pé súrọ̀ ṣaitaniya o, walillahi alhamd wal minna. Ẹlẹ́kejì wá ní pé bàbá wa Alhaji Chief Dr. Abdulrahim Ọládìméjì Ìgbàjà Jagumolu 1. Tẹ́bà ń gbọ́ bàbá ọba Ọ̀fà. Bàbá yẹn bọ̀ àyà púpọ̀. Ọlọ́run bá ti ṣàánú wọn. Nínú àwọn àpàṣẹlú iná làwọn náà wà. So ẹni tí bàbá wọn bá fi lè rí náà rí, Ọlọ́run bá rán bàbá wọn sí ni. Kí bàbá wọn mo ṣe tó ní ká wá rí náà rí mi. Allahu Akbar. Lẹ́yìn ìgbà tí bàbá rán àwọn pòfẹ́sọ̀ méjì wá tó já sí pé ipò tí wọ́n dì mú nínú àlìkímọ́ kò yí sí ipò kékeré. Bàbá gangan fúnra wọn nígbà tá a parí program, bàbá wa invite mi sí apartment wọn. Bàbá wa jókòó, gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ létí bàbá ó wú wọn lórí. Kódà bàbá sí oore tó já sí pé láíláíláí títí láíláíláíláíláíláí máa mọ̀ jẹ́ lọ ló gbà tálíkímọ́ bá ń jálè kímọ́. Chief Alhaji Dr. Abdulrahim Ọládìméjì Ìgbàjà jẹ́ fọ́ndà fún Al-Hikmah University. Lẹ́yìn ìgbà tí wọ́n fún mi ní owó tó tó owó, wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ṣínà Ọlọ́run yẹn tó wá fi wọ́n ṣínà orí èyí tí níran kan. Bàbá ní lókùngbà tí bá wà lázíàrí, lókùngbà táwọn tí bá wà lázíàrí sẹ́bí mi ní Egypt yẹn yóò rọrùn gan. Ó mọ̀nà abroad tó bá tó dé Nàìjíríà yìí náà lálìkímọ́ yìí lókùngbà tálìkímọ́ náà bá ń já àlìkímọ́. Tí bàbá sọ pé lẹ́kùn mínú lágbájá ni mo gbà wọlé gbogbo ọjọ́ tó bá fẹ́. Orí látijọ́ tí mo ti lọ́ọ̀nì tíra àbí láti ìgbà tí tó lọ́ọ̀nì tíra làwọn orí nǹkan tí ń wọlé wá bá mi láti Amẹ́ríkà ni, Canada ni, kódà ẹnìkan ó wá láti Africa Coast. Ọlọ́run bá mi ṣe dáadáa fẹ́ nìyẹn. Ojú mi di lọ́jọ́ yẹn ìríbi ráyè ìríbi àtẹ́ndà àwọn yẹn dáadáa. Nínú àwọn tó já sí pé ó yẹ kíyàn fún láwọ́dù ní kíyàn torí mọ́ láti Africa Coast. Láwọn yẹn wá káàkiri, ẹni tó wá láti Ọ̀ṣun, ẹni tó wá láti Ìbàdàn, ẹlòmí wá láti Èkó. Wọ́n wá ta ni mí, wọ́n wá pọ́n àfáà lé mi lé, wọ́n wá pọ́n bàbá ọba lólọrin lé, wọ́n wá pọ́n bàbá Sheikh Adam Abdullahi al-Ilori, wọ́n wá pọ́n wọn lé. So bàbá Ìgbàjà Ọlọ́run ní jẹ́ kẹ́ jábọ̀ o, ẹ̀ sì ní màlera. Ọlọ́run bá tẹ̀yìn síwájú jù báyìí lọ. Bàbá tó nífẹ̀ẹ́ ọ̀dọ́ púpọ̀ ní bàbá wa sí oore tí yóò máa jẹ lọ títí láíláí. Bàbá sì kí ni bàbá ṣe fún mi. So tó bá jẹ́ pé àwọn bàbá yẹn bá ṣe tó nì, wọ́n bá rí orin tọ́lọ́run bá ṣe fọ́mọ kékeré yìí táwọn wá fi wá rí náà rí ni. Kódà àwọn tí wọ́n wà lára wọn sọ pé Ọlọ́run bá gangan ló ṣàánú rẹ̀, Ọlọ́run bá gangan lórí ọ, bẹ́ẹ̀ lómi ò bá rí ọ, Ọlọ́run bá ti rí ọ, bàbá Ìgbàjà rí ọ. Jagumolu 1 àwọn tó ń pàṣẹ Nàìjíríà nù wọ́n rí ọ, wọ́n tún wá gbọ́ ọ̀la, wọ́n tún wá gbọ́ ní tí bàbá fi ń bá wa sọ̀rọ̀ kódà kò ń sọ̀rọ̀ 2 hours táfi jókòó tí wọ́n kánjú. Bàbá wa sí oore tó já sí pé ní ilé ìgbàgbé títí láyé mi bàbá ṣe fún mi. Jami'atul Hikmah yóò máa ṣẹ́kù títí láíláí ni, yóò máa ṣẹ́kù títí láíláí ni, yóò máa ṣẹ́kù títí láíláí ni. Mo dúpẹ́ púpọ̀ o, mo dúpẹ́ púpọ̀. Gbogbo ẹ̀yà jẹ́ abiyamọ ayé náà tẹ́yìn náà retí pé kọ́lọ́run jẹ́ kí ilé iná kó rí bẹ́ẹ̀ fọmọ tí yín náà bá mi dúpẹ́ o. So àfi ẹni tó bá kàn jẹ́ ìlérí ibú èèyàn nínú onídùúsẹ́ lẹ́yìn. So bàbá Ìgbàjà Ọlọ́run bá wa sí dáadáa fún yín jù báyìí.